pè lórúkọ Àkànní. Ẹ pè lórúkọ o Àkànní. Àkànní owó Àkànní. Àkànní ọlá Àkànní. Ẹ pè lórúkọ Àkànní. Ẹ bá mi pè lórúkọ o Àkànní. Àkànní owó Àkànní. Àkànní onípátá Àkànní. Ó dé kó lóko márùkù Àkànní. Dé kó lódò márùdù Àkànní. Ẹ pè lórúkọ Àkànní. Ó dé kó lóko márùkù Àkànní. Dé kó lódò bàbá bébì ilẹ̀ tí rọ́mọ. ọmọ ẹ̀gbọ́n mi ni Alhaji Raji so ìyàwó wa kí mi látàní àwọn tí wọ́n bá mi ṣeré wọ́n bá mi ṣe weekend. akọni wo kó jọmọ ẹni tábàkì ni. jẹ́ ọmọ kẹ. wo àwọn ayé ti ń jọmọ ń sin o kódà àwọn oúnjẹ lọ́jà àwọn oúnjẹ ní gbogbo ẹ̀. ọmọ mi lè kọ́ o ọmọ bọ́dà mi ni o. agbọ́sẹ̀ wọn ní ká dọ́dọ̀ ẹ̀ máa wò pé bí a fọ́mátì kan tún wọlé. tó wà lẹ́yìn tó fọ́mátì náà. gbà mí sọ fún ẹ. ilé àgbẹ̀ wá sí. ojú rẹ màdó mo tí mo máa pè é àkọ́kọ́ ojú oró ìwọ nẹ́sìn lẹ́yìn ìwọ lókun lẹ́yìn ọkàn màdó ṣe mọ̀ tó bá láti gbà tó ga ti kú lára ìtì lọ èmi lọ fi sípò gbẹ̀gbẹ̀ tó lórí tẹ bá dẹ̀ wá wò ó sí láti ẹ̀kọ́kọ́ gbé láti bí last operation kan lọ ẹ̀ mọ̀ bí fíìmù ṣe rí náà tàbá dẹ̀ tán àwọn tá a wà lórí tamaki mọ́tò láti tàbá tiẹ̀ wò láti mọ́tò lásán ẹ̀ tó ní mọ́tò mẹ́rin márùn-ún mẹ́fà wá owó dẹ̀ tún wà especially last operation kan lọ yìí àjẹwò náà so ohun tí mo wá rò ní pé káwọ ìdá bàdé tí àgbà bá ti jù bá tẹ onínú lọ àwọn àgbà ni wọ́n máa ń fi lẹ̀ fáwọn ọmọdé ẹ wo nǹkan tí mo bá pè ní lọ́pọ̀ tẹ bá wò ó gbogbo aláàtí ní owó lọ́nà owó dẹ̀ tún wà lẹ̀ àwọn mi ká pín owó tó wà lẹ̀ anybody lọ establish business yẹ ká fi ṣe ilẹ̀. nǹkan tó ń sọ yìí ló ń sà lẹ́nu ẹ̀ àpọ̀n kí ló fẹ́ ká máa lọ tà ṣé ká máa lọ tà ń dàbí ká máa lọ tà ká kàn fi ṣẹlẹ̀ just like that bó la ti ṣiṣẹ́ dé kò fọ́ nìkan. akọni tó tọ́ ni àwọn àgbà ní téèyàn bá ń dàgbà wọ́n máa ń bújà ni ṣùgbọ́n àwa alásìkò àdàdà ó jẹ́ ká ṣiṣẹ́ lọ jẹ́ ká wọ́n wọn lọ jẹ́ ká jẹ̀gbọ́rọ̀ lọ wo owó tí wọ́n jẹ babaláwa òun là ń gbà lọ́wọ́ ẹ̀ ká máa sì gbà lọ ọkọ̀ balẹ̀. inú mi dùn àbò but wọ́n tún mọ gbọ́ lẹ́nu ojú oró kò bá má jẹ́ lẹ́nu ojú oró ìdálọ́gì yẹn ti máa jáde wípé ṣé mo fẹ́ káwọn máa lọ ta kólékólé mi bàbá ta ta nínú yín tí ò lówó especially ojú oró mo mọ mọ́tò tó ń lò náà mọ́tò tó ń lò nísìnyí omo ètò what and then owó tó wà lákàntì ẹ̀ kì í ṣe owó kékeré owó tó tún wà lẹ́yìn náà kì í ṣe owó kékeré ẹ̀bì tì ní tá a bá ṣíyàwó ìkẹ́nìbọ̀dì lọ ṣe business ṣé nǹkan mi wà bẹ́ẹ̀ ẹ wò báyìí ni mo ṣe fẹ́ ṣe nǹkan mi kò yí padà o bí mo ṣe fẹ́ ṣe nǹkan mi ni pé ẹ jẹ́ ká ṣíyàwó tó wà lẹ́yìn kẹ́nìbọ̀dì lọ ṣe business mi ò fẹ́ kárọ̀bù. ọ̀rẹ́ ẹ̀ tó ti lọ pàdé pásítọ̀ Adébóyè tó ti píríṣì. ojú ro oyé mi bóyá pásítọ̀ Adédára ló pàdé kò tẹ̀ yé mi ta ló wàásù fún ẹ. ìjọ ló tún di píríṣì àwárí. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ tí mo bá sọ fún yín tẹ́ bá lẹ́ẹ̀ gbọ́ kẹ́nìbọ̀dì ká bá ní owó tán kẹ́nìbọ̀dì lọ ṣe nǹkan tó hùn at least ojú oró ìwọ next thing lẹ́yìn ẹ̀ máa dó
you can continue ẹ lè bẹ̀rẹ̀ but lé mi o mi ò ṣe mọ́. ìlú tó bá ní bó ṣe fẹ́ fún ọ ìyá fẹ́ lọ́wọ́. ẹ̀yà láti máa wọ. láti bá mi sọ ìjẹ́ ìdá tí wọ́n bá mi àwọn ọmọ ìlú tí wọ́n ń bọ̀ àkówó ẹ̀. akọni kò mọ̀ bó ṣe fẹ́ sọ fún àwọn guys. kò sẹ́wò. sí wàhálà tó bá ṣe máa jẹ́. Àkànní o Àkànní o ọkùnrin takuntakun tó jẹgbẹ́ lọ Àkànní o ìjọ̀gbọ̀n Àkànní o Àkànní o Àkànní o Àkànní. alájẹ káàbọ̀. ṣé dáadáa ni mo bá pẹ̀lẹ́. ẹ jẹ́ kí kọ́kọ́ fún yín lómi ẹ kú àtàárọ̀ ó mọ̀ pé yín. ọ̀pọ̀ ọ̀rọ̀ owó ni. ga o. ọ̀gá ẹ̀ ọ ṣeun. ọ̀nà fún ti gbẹ̀yìn. ó ti gbẹ ó ti gbẹ ọ̀rọ̀ owó ni kò rọrùn rárá. aláàjì ẹ wò kẹ́ tó sinmi ẹ jẹ́ kí mi kọ́kọ́ béèrè kan ń tẹ́ bá lọ ńkọ́. ajá orí mi èmi pẹ̀lú báàgì làwọlé o tún wá ń béèrè wípé sọ́kọ́sí àti ọ̀bọ̀sí. bọ́bọ̀ sí àwọn orí ìṣẹ́fẹ́ náà mo gbà lọ́wọ́ yín ṣùgbọ́n yẹ kí n tún béèrè. wo 55 million naira. yéè. ayọ̀ wa ti kún báyìí ire wa ti dé. ọlọ́run o ẹ wá wò mí èmi alájà ibi tí màá tún dára sí ẹ mọ ẹ wá o alájì ẹ mọ̀ pé ẹ ṣèlérí fún mi pé tẹ́ bá ti rówó yẹn gbà ẹ máa pààrọ̀ mọ́tò mi fún mi. dandan ni o kíákíá ni pàápàá kíákíá bọ̀ sí lòun àápàrọ̀ ẹ̀ kíákíá ni 55 million àápàrọ̀ ẹ̀ wo alájà lóko ó rí nǹkan tó kọ́kọ́ ṣe fún mi báyìí òun ni wípé ń mú fún ọ nú owó yìí ọ lọ sọ́jà ọ pé àti ń jẹjábọ̀ nulẹ̀ yìí ó ti pẹ́ díẹ̀ ọlọ́run ti wá ti báyìí ọ ra ọkàn màálù sọmọ pé èyí ò ilé egun bẹ́ẹ̀ ni ọ tún wá ra ike màálù tó wà lẹ́yìn lódìndí òun ọ̀rọ̀ tó yẹ pé téèyàn bá ń fi eyín tẹ̀ báyìí yọkàn mọ sọ̀rọ̀ síyàn lẹ́nu ni kò tán síbẹ̀ ọ ra ṣàkíyèngbàwẹ́ àti roundabout ọ wá fi ẹ̀gúsí ó fi ṣe fún mi. ẹ wo aláàjì jàre èmi tí mo gbé ibi tẹ́lẹ̀ ọ ti bọ́ sí. torí àwọn àtẹ̀mí lámójú òun ní kò sọ fún yín láàárọ̀ yìí bá tẹ̀tẹ̀ jáde ṣé kí ni. alájà ẹ má gbàgbé ká tún bá mi wá pọ̀ tó bá ká. alájà aláàjì. ṣé o fi hàn pamọ́ sínú ilé ń bí tẹ́lẹ̀ ni. fìyàn pamọ́ sínú ilé bíi ti báwo àbẹ́mi ló yẹ kí n béèrè lọ́wọ́ yín pé ṣé ẹ̀ ń bọ̀ pẹ̀lú àlejò ni. dẹ́tẹ̀ tó náà ń bọ̀ lọ gbà wọlé. ẹbí mi lẹ́ẹ̀kejì. kí òun náà ni mò ń béèrè ń bọ̀ lọ gbà wọlé sọ fún mi. aláàjì mi ò bá ti rí wá bí o owó wa tẹ́ lọ gbà wá gbà padà. owó àwọn mélòó. owó wa èyí tẹ́ gbé wọlé nísìn òun ni wá gbà. èmi ò lọ gbowó kankan o àbí mo gbowó ni. wọn ò rówó gbà. odidi aláàjì parọ́ mi ò gbọ́ èmi nọ́mbà 1 tó kọ́kọ́ parọ́ nínú àwọn aláàjì. ẹ wo aláàjì kí lélẹ́yìí. àdá ni mò ń wò lọ́wọ́ rẹ̀. àdá ilé iṣẹ́ àdá lásán o àdá àwọn ayé lélẹ́yìí o. for example ẹ̀yin tó dáyé ẹ bá ń gbàdá ìdálé. alájà ṣe èèmọ̀ dé o. alájà kò bá rí wo dé rárá o kò bá rí wo dé àfi ilé iṣẹ́ bá ń gbé owó yẹn straight. ẹ má pariwo ojú mi láìpẹ́ o ẹ bá ń gbé owó yẹn wá. kí n gbé mú. ẹ gbé wá. owó olówó. alájì kò dí tán
ṣe rádà tẹ ní ẹ̀ tẹ́sí àkọ́kọ́ ìlẹ́rí yẹn ẹlẹ́kejì àdá yìí ẹ̀yà bá ń gé gíní. ẹ wò àdáda ẹ̀ lókè ẹ̀ sẹ́rí ìgbà lókè ìgbà kékeré ni o. orí yín ò kó láwọn yẹn ni tẹ́ ẹ bá pariwo ni o. lẹ́dúdúgbò là. ẹ bá dùn gan o mo sọ fún yín pé ẹ bá dùn gan ẹ bá àwọ̀ alájà ṣe ń dán ẹ̀yin bàbá yẹn ń já yín jẹkújà ẹ wo ìlú tẹ́ máa ń lù ó ti yé yín màá bá yín lù dáadáa màá bá yín lù alájà màá bá yín lù àwọ̀ wọn á dè orí pé ẹ̀ lù àwọ̀ alájà kò dè rárá àwọ̀ wọn sì yí ìsídè lé lẹ́yìn ọmọ mélòó ó kì máa bá yín nù ẹ máa dájú bolẹ̀ kẹ́ máa pariwo tẹ́ bá pariwo kò sórí lọ́rùn yín yẹn o ẹ ti gbọ́ ẹ ti gbọ́ alájà ọ̀yọ́ nìṣó ní ibi táwọn ọ̀la bá ó dà wò. Aláàjì ẹ gbọ́dọ̀ pariwo olùdí alájà ọmọdé aláyé alájà ẹ gbọ́dọ̀ pariwo aláàjì o. Aláàjì lọ́nà sí ẹ gbọ́dọ̀ pariwo. Àbámọ́dá kan gbọ́dọ̀ dá tiẹ̀ kó má ṣe àbákábàtà lágbẹ̀ má bá dá àwọn olóṣà òkè ń gbà ọ̀yá àdá ìdá. Alájà àti máa rí ọjọ́ mi ẹ ti gbọ́. Tó bá ti gbọ́ pẹ́. Aláàjì ẹ máa rí ṣiṣẹ́ gbọ́. Ọ̀nà máa dà fún yín o. Ẹ ti rówó mi gbà o. A ti máa wá o. A máa bá yín dáadáa o. Ẹdìdé jàre ẹdìdé gbogbo ìlérí tẹ̀yẹ fún yẹn lóhun ni ẹ. ọ̀dọ̀ ọmọlọ́pàá. Ẹ máa fi mí. Níbo ló wà? Owó tàbí ìṣiṣẹ́. Alájà àṣírí ẹ̀ dúró. Àbíkó lọ́pàá. Àṣírí tu ṣé mi mọ̀ lọ sóde lọ gbowó ni ṣe bẹ́ẹ̀ lọ gbowó. Obìnrin ìwọ tó jẹ́ pé láti ọdún tí mo ti fi ọ wọn gbọ́ rí tònú ẹ rí lọ́wọ́ ní. Alájà wo gbogbo ẹbí ẹ ní ọgbọ́n sí eléyìí o. Ẹ wá ní mo ṣe yín ìgbà tó mú mi wọnú lẹ́lẹ́kan ṣe bọ́kùnrin lẹ́yìn kí ló ṣe yín tẹ̀yìn ẹ̀yìn ẹ̀ ṣe sagbára yín. Wo alájà eléyìí àwọn ẹbí ọgbà ẹ̀dá sí o owó lówó 55 million owó lówó alájà. ọ̀rọ̀ àkànní onípátákà ló ṣẹlẹ̀ nísìnyí o torí tí ò bá tún rówó gbé mọ́ nísìnyí ó lè bẹ̀rẹ̀ sọmọ gbé tí mo bá ti jáde nísìnyí kó wọlé kó mọ owó tíbi ń bẹ̀ ẹ gbọ́dọ̀ sílẹ̀kùn o. Mo ti gbọ́. ṣé o gbọ́.
Ici, Jacques. J'ai mon endroit que tu vas monter. Ça c'est bien. Bon, comment on appelle ici? Ici, c'est le carrefour de l'hôtel Ivoire, l'hôtel le plus grand d'Abidjan. Ah, c'est bon. Hôtel, Ivoire, Abidjan, c'est bon. En tout cas, Abidjan, c'est bon. Merci beaucoup. Agani. Oui. Donc, mon ami dont je t'avais parlé, on va passer le soir là-bas pour le voir. Celui qui vend l'or, diamant. Comme ça, si vous pouvez travailler ensemble, ça serait une bonne chose. Ok. Ça là, c'est bon. Bon, est-ce que l'argent va venir beaucoup? Non, il y aura l'argent. Beaucoup d'argent. Le voir, il est là même. Hein? Ça nous attend. Parce que je veux l'argent. Tu auras l'argent. Non, c'est mon frère. I need money. Tu auras money. Money, c'est pas facile. Non, c'est difficile. Mais Inch'Allah, ça va aller. Ça va aller. Bah, moi je suis content avec toi. Ah, merci beaucoup. You are my friend. Agani, t'es où? Je suis à l'aéroport. Vois mon argent. Je suis à l'aéroport. Non, je suis pas d'accord avec ça, je suis pas d'accord. Faut que tu viennes là maintenant, je veux te voir. Hein? Est-ce que tu me connais vraiment? Si tu me connaissais, tu n'allais pas faire ça. On ne joue pas avec moi comme ça. T'as compris? D'accord, je suis à l'aéroport. Et là, il faut qu'on peut, il faut qu'on peut. Il a fait du fond, il a l'aéroport. Il a quand on l'a passé, il y a porté son après c'est ça chez lui. Un mot lui. Tu peux jamais tu vois là ouais. Ah, ok. On va. Tu vas quoi que tu vas coller. O tu nous bikan fisi. Il y a porté un agbalagba lokan. To. A kì í gugi ká koni. A kì í rìnnà ká kò talẹ̀. Ẹnìkan kì í bá gbé níbi títí ń pa tiẹ̀ láró. A kì í bálùkù níbi títí ń pa tiẹ̀ lóṣù. Ó yá ẹ̀yin àgbà mẹ́fà. Ẹ wá gbé mi rìnrìn ẹ̀fà.
túbọ̀ sí ewé akọni irúmọlẹ̀ tí ń jẹ́ fún akọni ó dé sí wọn lọ́rùn. ta ló wà ní ìjẹ́ tó kọ́kọ́ kú owó ní wọn. Hello báwo ni ojú oró àbò tí gbórí wọlé yápọ̀tù kẹ̀ bí o bá yápọ̀tù wọlé o yẹ kó máa yé ẹ inú ilé ni mo wà tó bá dé àwa ti rí àwọn máa ṣàlàyé fún ẹ àwọn pléènì tí mi wọ àwọn tá olóyè ẹ àwọn pléènì àwọn mo dé tẹrùtẹrù ní ọ̀rọ̀ lẹ̀ yóò wá ìrìn ní òjẹ́rẹ̀ nítorí sọ fáwọn tó kù ẹ ẹja pàdé lálẹ́ àgbẹ̀ club lálẹ́ ẹja pàdé ó ti yẹ ó wá ìrìn nínú ti wọlé ok ẹja pàdé club lálẹ́ o. Ọlọ́run fi mọ̀ mí jáde lọ má jẹ́ ṣiṣẹ́ oníṣẹ́ má ṣe sàràkà tó jẹun jẹ́ kí n gbóre pàdé ajé mo pè wá jẹ mi má ṣiṣẹ́ kékeré owó ńlá òun mo fẹ́ kó yá sẹ́fẹ̀ jẹ́ kí n gbóre pàdé ajé mo pè wá jẹ mi má ṣiṣẹ́ kékeré owó ńlá òun mo fẹ́ kó yá sẹ́fẹ̀ mi ojúmọ́ ti mọ́ Ọlọ́run fi mọ̀ mí jáde lọ má jẹ́ ṣiṣẹ́ oníṣẹ́ má ṣe sàràkà tó jẹun jẹ́ kí n gbóre pàdé ajé mo pè wá jẹ mi má ṣiṣẹ́ kékeré owó ńlá òun mo fẹ́ kó yá lọ́dọ̀ mi jẹ́ kí n gbóre pàdé ajé mo pè wá jẹ mi má ṣiṣẹ́ kékeré owó ńlá òun mo fẹ́ kó yá lọ́dọ̀ mi jẹ́ kí n gbóre pàdé ajé mo pè wá jẹ mi má ṣiṣẹ́ kékeré owó ńlá òun mo fẹ́ kó yá lọ́dọ̀ mi jẹ́ kí n gbóre pàdé ajé mo pè wá jẹ mi má ṣiṣẹ́ kékeré owó ńlá òun mo fẹ́ kó yá lọ́dọ̀ mi jẹ́ kí n gbóre pàdé ajé mo pè wá jẹ mi bá ṣiṣẹ́ kékeré owó ńlá òun mo fẹ́ kó yá lọ́dọ̀ mi o. èrò ẹ̀dá ó yàtọ̀ sí tọlọ́run èrò ẹ̀dá ó má yàtọ̀ sí tọlọ́run Ọlọ́run tó lówó Ọlọ́run náà ló lè pín èrò ẹ̀dá ó yàtọ̀ sí tọlọ́run èrò ẹ̀dá ó má yàtọ̀ sí tọlọ́run Ọlọ́run tó lówó Ọlọ́run náà ló lè pín bẹ́ẹ̀nìyàn kò bá kú kó má ṣe rora rẹ̀ pín bẹ́ẹ̀nìyàn kò bá kú kó má ṣe rora rẹ̀ pín ẹni a rò pé kò lè pàgọ́ ló ń kọ́lé alára kiri bẹ́ẹ̀nìyàn kò bá kú kó má ṣe rora rẹ̀ pín bẹ́ẹ̀nìyàn kò bá kú kó má ṣe rora rẹ̀ pín ẹni a rò pé kò lè pàgọ́ ló ń kọ́lé alára kiri. ojúmọ́ ti mọ́ Ọlọ́run mi mú mi jáde lọ má jẹ́ ṣiṣẹ́ oníṣẹ́ má jẹ́ sàràkà tó jẹun jẹ́ kí n gbóre pàdé ajé mo fi wá jẹ mi má ṣiṣẹ́ kékeré owó ńlá òun mo fẹ́ kó yá lọ́dọ̀ mi jẹ́ kí n gbóre pàdé ajé mo fi wá jẹ mi má ṣiṣẹ́ kékeré owó ńlá òun mo fẹ́ kó yá lọ́dọ̀ kékeré owó ńlá òun mo fẹ́ kó yá lọ́dọ̀ mi jẹ́ kí n gbóre pàdé ajé mo fi wá jẹ mi má ṣiṣẹ́ kékeré owó ńlá òun mo fẹ́ kó yá lọ́dọ̀ mi jẹ́ kí n gbóre pàdé ajé mo pè wá jẹ mi má ṣiṣẹ́ kékeré owó ńlá òun mo fẹ́ kó yá lọ́dọ̀ mi jẹ́ kí n gbóre pàdé ajé mo pè wá jẹ mi. tó bá ti gbà ọ̀nà bí wọ́n yẹn wọlé tó bá gbà fi dá òkú rẹ̀ ti ọdún ẹ̀ fèsò nìyẹn ilé ayé kan tó wà bẹ́ẹ̀ tó bá ti jayé fèsò ti jayé ayé tó jayé lọ ní àbó yálà yà wọ́n gbé níbẹ̀ lọ nìyẹn orúkọ yẹn pọ̀ gbọ́dọ̀ orúkọ wọn lè tọ́ ní ọ̀pọ̀ àwọn ọmọ ẹ̀wọ̀n débẹ̀ tó bá àwọn abẹ́ tó wáyé báyìí wọ́n ti débẹ̀ ayé kan nìyẹn ó ti jayé fèsò nìyẹn ayé mọ́rin ni ó ti yẹ ó ti wá gbòòrò ó wá gbòòrò ẹnìkan ní gbọ́wọ́ ìtọ́wọ́ ìdúró yálà yà wọ́n ó ti wá àbọ̀ bẹ́ẹ̀ tó fi tó làwà wà ní débẹ̀ tó wà máyé tó wà bẹ́ẹ̀ ayé tó tún ní sinmi kù ó wọ́n ní tó fẹ́ máa wá ní kò só ni wọ́n bẹ̀ tẹ̀ yálà yà bàbá wọn ó ti wá gbòòrò bàbá wọn fẹ́ wọn. Ọlọ́run mi mú mi jáde lọ má jẹ́ ṣiṣẹ́ oníṣẹ́ má jẹ́ sàràkà tó jẹun jẹ́ kí n gbóre pàdé ajé mo fi wá jẹ mi má ṣiṣẹ́ kékeré
jáde lọ má jẹ́ ṣiṣẹ́ oníṣẹ́ má jẹ́ tààkà tó jẹun jẹ́ kí n bóre ìpàdé ajé mo pè wá jẹ mi má ṣiṣẹ́ kékeré owó ńlá òní mo fẹ́ kó yà lọ́dọ̀ mi. kí wọ́n tó mọ́ mi lò ní ọlọ́run mi jẹ́ ṣoríire ojúmọ́ tó mọ́ mi lò ní ọlọ́run mi jẹ́ ṣoríire jẹ́ kí n lówó lọ́wọ́ jẹ́ kí n rọ́nà gbégbá kọ́nà mi ó là nílẹ̀ ọlọ́run jẹ́ ṣoríire. ojúmọ́ sí mọ́ ọlọ́run mi mú mi jáde lọ má jẹ́ ṣiṣẹ́ oníṣẹ́ má jẹ́ tààkà kí n tó jẹun jẹ́ kí n bóre ìpàdé ajé mo fi wá jẹ mi bá ṣiṣẹ́ kékeré ó má jẹ́ ṣiṣẹ́ oníṣẹ́ má jẹ́ tààkà kí n tó jẹun jẹ́ kí n bóre ìpàdé ajé mo fi wá jẹ mi bá ṣiṣẹ́ kékeré owó ńlá òní mo fẹ́ kó yà lọ́dọ̀ mi. kí wọ́n tó mọ́ mi lò ní ọlọ́run mi jẹ́ ṣoríire ojúmọ́ tó mọ́ mi lò ní ọlọ́run mi jẹ́ ṣoríire jẹ́ kí n lówó lọ́wọ́ jẹ́ kí n rọ́nà gbégbá kọ́nà mi ó là nílẹ̀ ọlọ́run jẹ́ ṣoríire. ojúmọ́ sí mọ́ ọlọ́run mi mú mi jáde lọ má jẹ́ ṣiṣẹ́ oníṣẹ́ má jẹ́ tààkà kí n tó jẹun jẹ́ kí n bóre ìpàdé ajé mo fi wá jẹ mi bá ṣiṣẹ́ kékeré owó ńlá ni mo fẹ́ kó yà lọ́dọ̀ mi jẹ́ kí n bóre ìpàdé ajé mo fi wá jẹ mi bá ṣiṣẹ́ kékeré owó ńlá ni mo fẹ́ kó yà lọ́dọ̀ mi. ojúmọ́ sí mọ́ ọlọ́run mi mú mi jáde lọ má jẹ́ ṣiṣẹ́ oníṣẹ́ má jẹ́ tààkà rédíò online òun ni kẹ́ ẹ máa gbọ́. ìròyìn àgbáyé ló ń dé sétí ìgbọ́ yín láti iléeṣẹ́ ẹfura online radio. ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn náà. ìjọba orílẹ̀-èdè wa ti pàṣẹ pé ẹnikẹ́ni tó bá bá wa mú adigunjalè tí orúkọ rẹ̀ jẹ́ Àkànní Onípátá yóò gba mílíọ̀nù 6 náírà àti wípé yóò sì tún gba odidi ilé kan. tí ẹ ò bá gbàgbé ní ọ̀sẹ̀ tó kọjá la gbọ́ wípé ògbólógbòó adigunjalè ọ̀hún lọ sí orílẹ̀-èdè Côte d'Ivoire àti a mọ̀ sí Abidjan tí ó sì ń jalè tí ó sì tún sá lọ kúrò níbẹ̀. ẹ̀wẹ̀ ní àná òde yìí a gbọ́ wípé ó tún lọ sílé Chief Olówólàgbà tó sì lọ kó gbogbo ohun tó ń bẹ nínú ilé rẹ̀. látìgbà náà ni àwọn ọlọ́pàá sì ti ń wá. àwọn ọlọ́pàá kẹ́fì rẹ̀ ṣùgbọ́n kán tó débẹ̀ wọn ò mọ bó ṣe pòórá. kọ́lọ́run kó gbà wá ni o. obìnrin tó ṣẹ̀ṣẹ̀ bímọ àti ọmọ rẹ̀ tí wọ́n ṣe ìkómọ fún lánàá ṣàgbákò ikú òjijì lẹ́yìn tí ilé dàwó lé wọn lórí ní ìlú Àkúrẹ́. ìròyìn aré ìdárayá ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man U ṣàgbákò nílé wọn lánàá. Bayern Munich ló lù wọ́n mọ́lé pẹ̀lú ayò 1-0 tó sì lé wọn dànù kó nínú ìdíje Champions League. èyí ni ìròyìn òwúrọ̀. ẹ tún pàdé wa lọ́sàn-án fún ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ láti iléeṣẹ́ ìfura rédíò online. ẹ ṣeun tí ẹ̀ ń tẹ́tí gbọ́ wa. ẹfura rédíò online òun ni kẹ́ ẹ máa gbọ́. ètò tó ń mìlú tìtìtì lórí ẹfura rédíò online náà lẹ́tì máa gbọ́. ará àdúgbò tuntun ti dé o lórí ẹfura rédíò màní. ojúmọ́ ti mọ́ ọlọ́run mi mú mi jáde. Fọwọ́ra o. Ìròyìn ọmọkùnrin Àkànní Onípátá tá à ń gbọ́ òun ló sọ mí donígbèsè ayé. Òun ni o. Mo lọ gba owó iṣẹ́ tí mi ò tí ì ṣe mo gbé wọlé. Àwọn mọ ibi tí Àkànní Onípátá yìí gbà wọlé tó sì wá gba owó yìí lọ́wọ́ mi. Ọ̀rọ̀ náà yé mi kò yé mi rárá. Kódà mò ń wò nínú ọkàn wípé ẹfura bí rédíò ìyá yín online ló òun lè ni kẹ́ ẹ máa dápò pọ̀ gbọ́. mọ́ Àkànní Onípátá wọ́n fi wá gba owó lọ́wọ́ mi. Ọmọkùnrin òun ló dá ìpínyà sáàrin èmi pẹ̀lú ìyá yín o. ṣé pátá ló máa ń wọ̀? Fowórà
pátá nìkan ni mò ń wọ̀ kì í wọ nǹkan kan kún pátá pupa ni èrí wú olè bẹ́ẹ̀ rí. agbára ń bẹ lọ́wọ́ rẹ̀ bí nǹkan ìfún ni ẹ tún wù ó tó ń lọ mọ́ àwọn ọlọ́pàá lọ́wọ́ àmọ́ ọjọ́ gbogbo ń tó yìí ọjọ́ kan tó lóhùn ilé rẹ̀ ó mọ̀ níjọ́ kan agbára ẹ̀ níjọ́.